mo kí ọlọ́run ọba mo ṣèbò olódùmarè ìbà kọ́dá ayé ìbà ṣẹ̀dá ọ̀run mo ṣèbà Ọ̀rúnmìlà torí ẹni tí ò sunwọ̀n ṣe mojúbà ọkùnrin mojúbà obìnrin mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. èyí ni ìwádìí oṣù karùn-ún May ti ọdún 2024 fáwọn tó ń lo ìràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, àwọn tí a bí láàrin April 21 sí May 20. oṣù yìí sọ fún yín pé kí ẹ jáde lọ láti lọ wá oore ló dára jù, kí ẹ gbìyànjú láti jà fitafita fún oore tí ẹ ń fẹ́, kí gbogbo nǹkan tẹ́ ń fẹ́ kó lè tó yín lọ́wọ́ nínú oṣù yìí. ní oṣù tó kọjá a ti sọ̀rọ̀ nípa pé ó ṣeéṣe kí ẹ pàdé àwọn ọ̀rẹ́ tuntun, ó ṣeéṣe kí ẹ ní relationship tuntun lóṣù tó kọjá, ṣùgbọ́n lóṣù yìí ó kí ẹ rí dájú pé ẹ fókọ̀sì lórí bí iṣẹ́ yín ṣe fẹ́ ní ìdàgbàsókè. ọ̀rọ̀ iṣẹ́ àti ọ̀rọ̀ gbèsè yín òun ni kí ó mú lọ́kàn yín jù nínú oṣù yìí. bẹ́ẹ̀ sì ni kí ẹ má wàá gbàgbé àwọn tí ẹ bá jọjọ́ lólùfẹ́, kí ẹ má wàá gbàgbé wọn náà, kí ẹ túbọ̀ máa ṣe dáadáa sí wọn. ní ọjọ́ Thursday ìyẹn May 2, kí ẹ rí dájú pé ẹ ronú nípa àwọn nǹkan tí ẹ fẹ́ ṣe nípa ọ̀rọ̀ iṣẹ́ yín, kí ẹ ronú nípa ẹ̀ pé báwo mo fẹ́ ṣe tíṣẹ́ mi fẹ́ ní ìdàgbàsókè. gbogbo nǹkan tẹ́ ń fẹ́ nípa ọ̀rọ̀ iṣẹ́ yín kí ẹ ronú nípa ẹ̀, kí ẹ sì wá bẹ́ẹ̀ fẹ́ ṣiṣẹ́ lé lórí, kí ẹ sì wá ìdùnnú ní gbogbo ọ̀nà ní ọjọ́ yẹn, torí ọjọ́ yẹn ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló máa jẹ́ fún yín. ọjọ́ yẹn sì rí ó dára ẹ̀yin tẹ́ bá fẹ́ take risk lórí nǹkan, bóyá nǹkan kan dáa tẹ́ bá fẹ́ ṣe tẹ́ wá ń wò pé ṣé kinní yìí ṣe ojú ọ̀nà yẹn ṣó máa dáa ṣá, láǹfààní láti take risk, kò sóhunkóhun tí yóò ṣẹlẹ̀ rárá lọ́jọ́ náà. lọ́jọ́ Tuesday ìyẹn May 7, a máa ní òṣùpá tuntun kan ní ojú ọ̀run ìyẹn new moon in Taurus. ìyẹn sì ń sọ̀rọ̀ nípa opportunity fún yín, ó sì ń sọ̀rọ̀ nípa ìbẹ̀rẹ̀ ohun tuntun fún yín. kí ẹ wá lo àǹfààní ọjọ́ yẹn láti fi gbájúmọ́ àwọn plan tẹ́tí ní láti lè jẹ́ kí àṣeyọrí kí ó tètè yá fún yín. ní ọjọ́ Wednesday ìyẹn May 15, kò sóhun tó máa mú yín láti má lè béèrè ohun tẹ́ ẹ̀ ń fẹ́ lọ́wọ́ Ọlọ́run bá tó dá yín. ní ọjọ́ náà ẹ fi ọjọ́ náà kí ẹ fi wúre sí ẹlẹ́dàá yín pé báyìí ni mò ń fẹ́. tó bá gbọ́ àgbà kí ẹ bọrí, kí ẹ bẹ́lẹ́dàá yín lọ́jọ́ yẹn ẹ bọrí, kí ẹ fi béèrè ohun tẹ́ ẹ̀ ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá lórí iṣẹ́ yín, lórí gbogbo nǹkan. Ọlọ́run bá sì ṣe fún yín láṣẹ Èdùmàrè. tó bá wá di ní ọjọ́ Friday ìyẹn May 17, ọjọ́ yẹn kí ẹ rí dájú pé ẹ pàṣírí mọ́ dáadáa lọ́jọ́ yẹn. gbogbo nǹkan tó bá tẹ́ bá ń ṣe pátá ó gbọ́dọ̀ wà secret, èèyàn kankan ò gbọ́dọ̀ mọ̀ sí rárá. ìyẹn kì í wá ṣe pé bóyá kí ẹ ṣe nǹkan burúkú àbí kí ẹ ṣe nǹkan tí ò dáa àbí kí ẹ ṣe nǹkan tó máa pààyàn lára. ohun dáadáa tẹ́ bá ń rò àbí tẹ́ bá ń ṣe ó dára kí ẹ bò ó, kí ẹ pamọ́ dáadáa kí ó lè buyì, kí ó lè já sí rere fún yín. ní ọjọ́ Monday ìyẹn May 20, òòrùn máa kúrò nínú ìràwọ̀ yín tí ń ṣe Taurus, ayíbírí wọnú ìràwọ̀ Gemini. ìyẹn túmọ̀ sí pé àkókò àwọn Gemini máa bẹ̀rẹ̀ ní àkókò yẹn, ṣùgbọ́n àkókò yẹn àkókò oríire ló jẹ́ fún yín. mi lè ṣèlérí pé bóyá iye owó ńláńlá báyìí lẹ máa rí, ṣùgbọ́n ó ṣeé ṣe kí gbogbo nǹkan kó dùn fún yín dáadáa lákòókò yẹn títí lọ sí ìsàlẹ̀ bẹ́ẹ̀. so àkókò yẹn ó dára kí ẹ gbìyànjú kẹ́yìn fúnra yín kí ẹ bẹ̀rẹ̀ sí ní tẹ bọ́tìn nípa ọ̀rọ̀ iṣẹ́ yín. báwo mo ṣe lè tún rí contract gbà, ọjà ọmọ tún lè rà sọ́jà mi, níbi iṣẹ́ mi akitiyan ọmọ tún lè ṣe, bóyá ó tún lè promote mi. gbogbo nǹkan oríire ó ṣeéṣe kó ṣẹlẹ̀ láàrin àkókò yẹn sí bí ọjọ́ 3-4. bákan náà ní ọjọ́ Thursday ìyẹn May 23, a máa ní òṣùpá ràbàǹdẹ̀ kan nínú Sagittarius. ìyẹn sì túmọ̀ sí pé ó ṣeéṣe kí ẹ ní unexpected opportunity, oore èyí tí ẹ ò ti ẹ̀rù kàn tẹ́lẹ̀, àǹfààní èyí tí ẹ ti ẹ̀rù kàn tẹ́lẹ̀ ó ṣeéṣe kí ó jẹyọ ní ọjọ́ yẹn fún yín. ní ìtò ń sọ fún yín wípé ó wá tún ṣeéṣe kí àwọn aspect kankan nípa ìgbésí ayé yín kí ó lópin, kí ìmíì tún bẹ̀rẹ̀ ní àkókò yẹn. tẹ́ bá rí pé nǹkan kan ṣẹlẹ̀ lákòókò yẹn, bóyá ìbáṣepọ̀ tó wà láàrin èèyàn àti èèyàn kan, bóyá ẹ ní heartbreak, ẹ má jẹ́ kí ó dùn yín jù látàrí pé gbogbo nǹkan tí tó bá dàbí ìgbà pé ó pin ní ọjọ́ yẹn, Ọlọ́run máa ṣe èyí tí á dùn yín nínú dáadáa. èyí tá à ń sọ yìí kì í ṣe pé bóyá aburú fẹ́ ṣẹlẹ̀ sẹ́nikẹ́ni o, bí kò ṣe pé bóyá nǹkan kan fẹ́ ṣe ẹ̀mí ẹnikẹ́ni, ṣùgbọ́n àwọn nǹkan tó jọ mọ́ nǹkan oríire ó ṣeé ṣe kó jẹ́ pé iṣẹ́ kékeré kan ló máa ní lágbájá, mi nídìí ẹ fún iṣẹ́ yẹn mọ́, tó ṣe pé ẹ máa padà, ó lè jẹ́ ọjọ́ yẹn gangan náà lẹ́ẹ̀tù padà gba iṣẹ́ àgbàyanu èyí tí ẹ tù wò pé Ọlọ́run ó ṣe o, Ọlọ́run ti fi léyìí ó ti fi dùn mí nínú. bí ó ṣe rí òun nìyẹn. lọ́wọ́ parí oṣù yìí gbogbo nǹkan á máa rọrùn fún yín, bẹ́ẹ̀ sì ni ẹ máa dunnú láì tí ẹ mọ reason why tí ẹ fi ń dunnú. ó dára púpọ̀ tí ẹ bá ń rí ìdùnnú kí ẹ máa dúpẹ́ fún Ọlọ́run bá tó dá yín, kí ẹ máa fọwọ́ gbẹ́lẹ́dàá yín mú pé orí mi mo dúpẹ́, ẹlẹ́dàá mi mo dúpẹ́. tó bá di lọ́jọ́ Saturday ìyẹn May 25, ó ṣeé ṣe kí ara yín má fi bẹ́ẹ̀ yà gágá púpọ̀ ní ọjọ́ yẹn, tàbí kí nǹkan kan ṣẹlẹ̀ tí ó máa fẹ́ wé yín dáhùn bákan. ṣùgbọ́n ní ọjọ́ yẹn kí ẹ ṣáà rí dájú pé ẹ ṣáà ń dúpẹ́ fún Ọlọ́run ọba tó dá yín. tẹ́ bá ń dúpẹ́ tẹ́ sì ń gbìyànjú láti ṣe nǹkan tá mú kí inú yín dùn, ìyípadà máa dé, opportunity sì pọ̀ èyí tó máa wọlé fún yín nínú oṣù yìí láṣẹ Ọlọ́run ọba. ní gbogbo oṣù yìí pátá ẹ má ṣe wàkárí ìdèwé nípa bí àwọn èèyàn ṣe ń ṣe, àbí bóyá àwọn èèyàn kan wá ń bẹ̀rù wọ́n ń fòyà, ẹ̀yin náà ẹ má ṣe bá wọn bẹ̀rù àbí fòyà, ẹ mú sùúrù lò, ẹ má wá kanra mẹ́nikẹ́ni, ẹ má bínú sẹ́nikẹ́ni rárá nínú oṣù yìí. má ṣe rí ní pé ẹ̀ ń wẹ̀ nínú òjò
ẹ má ṣe jẹ́ kí omi òjò kí ó pa yín ju bí ó ṣe yẹ lọ, kò dára rárá, negative impact ló lè ní nínú life yín. Bẹ́ẹ̀ sì ni ẹ má ṣe expose body yín sí hot temperature, bóyá òrùn yẹn wá ń gbóná lala, ìgbà yẹn lẹ́yìn wá mọ̀ pé fẹ́ torí bọ́, kò dára rárá, ó ní negative effect tó máa ní nínú life yín. Kẹ́ jẹ́ kí gbogbo ẹ̀ moderate, kí ẹ sì rí dájú pé ènìyàn tí ẹ bá ti jọ ní àwọ̀ tẹ́lẹ̀ tó dàbí ọ̀tá yín, tó ṣe pé ẹ ti rí pé èèyàn burúkú ni sí yín, tí ẹni bẹ́ẹ̀ bá fẹ́ padà wá, kí ẹ má welcome ẹ̀ rárá nínú oṣù yìí rárá o, kí ẹ má welcome ẹ̀, kí ẹ gbọ́ ìkìlọ̀, kí ẹ sì mú lò. Ọlọ́run á jẹ́ kóṣù yìí kí ó dára kó sunwọ̀n fún gbogbo alápapọ̀. A tún máa ríra nínú oṣù kẹfà June ti ọdún 2024 tí a wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tí ẹ̀ ń wò mí pátá, ẹ bá mi pín, ẹ bá mi share rẹ̀, ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di láṣẹ Ọlọ́run Ọba. Ire gbásùbà máa jẹ́ tiwa lónìí àti ní gbogbo ọjọ́ láṣẹ Èdùmàrè. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Oṣù yà dára láṣẹ Ọlọ́run Ọba. Ire o.